wọ́n lọ bí wòlímà kan láàárọ̀ yìí wòlímà àwọn tí wọ́n wá lọ àwọn ọmọ wòlímà méje ni wọ́n ńgbà àwọn ajẹ́ méje wọ́n á fẹ́ gba owó àwọn àfa àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ la àfa àtọ́kọ́ àwọn méjèèjì ń kéwú ẹ wo ọdún tí àfa ti kọ́ wọn lálùkùránì omi ti tó ogún ọdún tó ti ké kùránì ga tá àfa wa ń retí ọmọ tó kọ́ ń kéwú tí kì í bá jẹ pé iṣẹ́ àlùkìyàmà ń bẹ́ ń bi kéwú wàláhi tàláhi oníṣẹ́kẹ̀ nìkan tí ó kọ́ máa ń kéwú gbogbo ẹ̀yàn àfa àtàn kọ́ máa ń kéwú iṣẹ́ àlùkìyàmà nìkan lẹ́ ń retí láyé yìí kò sí nǹkan kan bí kéwú kò sówó ń di à ń kọ́ máa ń kéwú bá kò sówó ń di ẹ̀ tòun ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yàn bá ti kéwú tán náà wọ́n máa sáré bó ṣe sàn àwọn ọmọdé ni àwọn ọmọ tó ń sàjọ tó jáde pé àwọn ọmọ tá àyè jèrè wọn àyè jèrè àwọn ọmọ kéwú ẹ sọ àfáà tó jèrè ọmọ kéwú sáwọn sí àdámà náà jèrè ọmọ kéwú ni ìbáka ṣe wàhálà lásán ni ọlọ́run nìkan òun ló fún wọn léèrè lára àwọn ọmọ èèyàn mélòó ní ń ru owó lọ bẹ̀ èèyàn mélòó ní ń ru owó lọ iléeṣẹ́ àdámà èèyàn mélòó ní ń ru owó lọ ní baba Sheikh Kamal baba àgbàgídọ́mà mọ iye ẹ̀dá tí wọ́n ti kéwú lára wọn tán déèyàn lára wọn mélòó ní ń kówó lọ bẹ̀ tí ẹ bá jẹ́ pọ́lọ́run tí ń kọ́mpẹ́sẹ̀tì wọn fúnra wọn wọ́n wá ka owó tí wọ́n fẹ́ gbà fáwọn àfa tí wọ́n kọ́ máa ń kéwú àwọn wòlímà nígbà wọn ka owó ó jẹ́ 18,000 àwọn àfa méje 18,000 naira ibi èmi wá jòkó tì ń wò èmi wá ronú lọ wípé ṣé n ta jòkó tì náà rèé táwa tó ń ṣàṣírà wa pé lágbájá àwọn ọmọ kéwú rẹ̀ ń kún àwọn ọmọ kéwú tí ń kún tó yẹ pé ogun wa kò lè jèrè wa bí kan ṣe wàhálà fún wa ni ẹ má bínú o ẹ ọmọ kéwú gbogbo yín náà lẹ́yìn fọkàn sí pé àpẹẹrẹ ògùn ọlọ́run á sanjọ́ fáwọn àfa ó dìgbẹ́ bá dá àfa tán ẹlòmíràn pàdé àfa rẹ̀ lóde ẹnu owó kọ̀nà tó bá gbà fún nìkan náà níbi àwọn tọkọ wa rí ẹ bá ń dáwó fún wọn ó tún dijọ́ bá tún pàdé wọn á wò pé ẹwọ nǹkan èrè dání ṣe sàádà tẹ́ ẹ sì ń ṣe fáwọn ọmọ ńlẹ̀ kéwú tó bá ké Kùránì tán sàádà tẹ́ ẹ ń ṣe fáwọn ọmọ bóyá nínú àwọn ọmọ 20 tí wọ́n parí Kùránì lọ́dún kan tipátipá lẹ́ẹ̀fì àwọn òbí wọn fi já tí wọ́n máa ka ọmọ mẹ́fà àwọn òbí yòókù kílẹ̀ pé tọ̀ mẹ́ta àwọn òbí yòókù àwọn oníkè sáyé ńlẹ̀ afẹ́ ìdákùnrin àti ọlọ́ọdún tí ń bọ̀ pẹ̀lú ògbó Ọlọ́run á sí wọ́n lè má ṣe mí ìmátàlùkì àmọ̀gídé wọ́n sì lọ graduation wọ́n sì graduation òun ní mòrò ní wípé àwọn àfáà tí wọ́n ń sọ pé káwọn àfáà ọmọ lè ṣiṣẹ́ wọ́n máa lọ dáko wọ́n máa tẹ̀édú wọ́n máa tòróró wọ́n máa ta gbogbo àǹtà máa gbẹ́sọ́kàwé bí àfa ń gọ́ kadà bí àfa ń gun márúwá ẹ̀ẹ́rì ẹlòmíì ń gbọ̀njà kìjì ń bi márúwá ni kì í jẹ́ kó wù ú náà ń gbọ́ orí pé ó sì ń kankan bí kéwú ni ẹ lójú ọ̀nà kan táwọn àfáàfin rúwú náà lójú ọ̀nà jálàbí bá a ti máa ṣe jálàbí fá táyé kúnnù gbogbo ń ta bá sì gbà ń bi jálàbí ọ̀sẹ́jọ́ kan tá a rò wájú Ọlọ́run kí ni máìkì yóò da bá ń gbé yún gbogbo ń ta bá gbà ń bi jálàbí ẹjọ́ kan tá a rò wájú Ọlọ́run òsì ọ̀sẹ́jọ́ gbogbo àfọ̀n jálàbí gbogbo ń ta bá wù ọ gbà lé ní jálàbí kò sí ẹjọ́ kan èwo ní jẹ́ pé 419 kò sí ní ti jẹ́ 419 kò sí ẹni ó ṣe Kùránì kan fún tó gba 2 million ọ̀hún ni ayé sáré Kùránì náà àlùkùránì lásán náà lọ́wọ́ ṣe 2 million èdè rẹ̀ ti dàrú àlùkùránì bàbá ná 100 million lórí Kùránì wàláhì làásìm kò tó mọ̀tàǹgbẹ̀lá àlùkùránì ni bẹ́ẹ̀ yẹn bá gba 1 million tó bá ṣe Súrátù Yásìn ẹyọ kan fún yàn tó bá san 1 million kìí san àyà kan Yásìn. So jálàbí ló kù jálàbí wọn nìkan làwọn àfa ń rí tá a fi ń survive ibi jálàbí làfa mi ti rówó kọ́lé kéwù ibi jálàbí ló ti rówó kọ́ mọ́sálásí ibi jálàbí lòun náà ti ń rówó jẹun àtàwọn ìyàwó ẹ̀ tí fi ń rálàáfíà kọ́ àwọn ọmọ yẹn ń kéwù sàárà ni kéwù kíkọ́ ma nígbà tí ọ̀wá sẹ́ni kankan tí wọ́n sanwó oṣù wa àwa náà ní jòkó ká mú ya tí arísùkù wa kọ́ darí yíbò wa yíbò tó wọ̀ ọmọ owó ná ọmọ owó náà ególe náà ni ó wí ególe àbẹ́lẹ̀ ọba pé
èló ni abáàsì ní báyìí 2 million a ní 2 million I'll give you 2.5 ó sì kó kalẹ̀ kádùn àwọn sá ti gbà àdúrà ni ó sì gbà bàbá náà bá bọ́ sílé kéwú gbé tọ́yá owó yẹn máa kéwú ẹsẹ̀ yàtí ẹnu àǹfààní tẹ́ lò àwọn máa kéwú fún tó ń wúlò fún náà níjọ́ tó bá ṣe yàtí fáwọn jálàbí tẹ́ ẹ̀ bá yẹ tè lò wọ́n fún yín o níjọ́ wọn bá ti kéwú tán tí wọ́n gba sàádà tán káàfáà mi ò tó fojú kọ́ ọmọ kéwú rẹ̀ bọ́yọ́ dàlù kìyàmà wọn ò tó pàdé má láyé. so èyí òun ni wípé jálàbí kò sí kéèsì jálàbí jálàbí ò ní kéèsì kò sí kéèsì jálàbí dàpọ̀ sí ẹni tí èsè jálàbí àti alùsùnà àtàwọn asúfí gbogbo àná àjọ ń ṣe jálàbí ni àwọn tó ń kọ́ iléèwé alùsùnà ni ó ń kọ́ léèwé alùsùnà ni ó kọ́ mọ́sálásí alùsùnà ni ó ra mọ́tò ó lọ ó múra lọ gbogbo ẹ̀ àwọn àbí pé kí ni iṣẹ́ rẹ̀ ti ń ṣe ẹ̀yà àfà ẹ má jòkó ti à ń tòróró mọ́ à ń ta èédú má tó máa fi ń wọ́n ṣe fáàrí pé àwa àfẹ́ eléèdú ọ̀ ń ba ya rẹ̀ jẹ́ nù ọ̀ ń yẹ̀yẹ́ ara rẹ̀ nù bàbá kìíní rèé àwa àfẹ́ oníkìíní ọ̀ ń yẹ̀yẹ́ ara rẹ̀ nù èyí tó yẹ kí wọ́n máa fi ròyìn rẹ̀ òun ni wípé àwa àfẹ́ àkọ́mọ́nkíwìrì iṣẹ́ tiwa nu torí tíṣà tó ń tíṣì ńléèwé kò ní dẹ́ta kó pèrè ẹ̀ ní olóróró wọ́n ní èmi kò ní wíbẹ̀ lecturer ní ó pèrè àyẹ̀bẹ̀ kọ́ ni I'm a university lecturer I'm a lecturer in Kwasu I'm a lecturer in kìnìkan I'm a lecturer ìgbà tí wà á fa àwa kéwú tán tó o lè sọ pé I'm a mu'allim I'm a àfọ̀ oníkútùbà I'm a ustaz I'm a àfọ̀ wáàsí wọ́n á nígbà náà wọ́n ń tẹ̀ ẹ̀dú wọ́n ń tẹ̀ ẹ̀kú ẹ wá nígbà náà ẹ fẹ́ jẹ aramu ni ibi edu náà aramu mẹ́mẹ́ ó tiẹ̀ báwọn aramu á máa jẹ aramu lọ náà ní tàbí kú ọ ẹ pé torí aramu ni ọlọ́run ọba ìfẹ̀yàn wà àlìjánná iná kò sí ẹnì kankan tí ó wà àlìjánná kò sí ní ti jẹ aramu farabalẹ̀ kọ́dọ̀ ọmọ tó ń ṣe yahoo kúrò kò ní wọ́n náà kan iná wò náà wọ́ kò lè wọ iná kankan tí ó wò sí àwọn ọgbà àwọn yahoo wọn wà wọná wọn bá máa fà wọn lọ ẹ kó ọlọba ní iná gbogbo nǹkan ti dàrú àsìkò tá a wà yé èso àsìkò tá ẹnìkan máa ní kí ẹnìkan wà lìjánná ẹnìkan wọná ibi ọba wọn Ọlọ́run kó fún kálukú wọ ẹnu tẹ́mi ká mà ní pé àwọn àfáàdé àwọn òní wọná dé ẹnu ẹ̀yọ̀kan tẹ́mi ká mà nù tọ̀ ó kù sọ́wọ́ ẹ̀yìn tẹ́ ìbá sàfà àbáwọ̀ àfà kò sí ní mo sọ dáadáa.